Hello, my people. You are welcome to my channel, Agbawabura Biewe Oshiori. If this is your first time watching, kindly like, share, comment, and subscribe for more amazing Yoruba content. Thank you for your support. Àlọ́ ẹ tún kó àsìkò yìí gbogbo ẹ̀yin alára wa. Káyọ̀dé ọmọ Àjàó ń lèmi ń jẹ́. Àgbà wa búra ń bèwè Òṣìọ́rí. A ní àmúra wa rántí àwọn àlọ́ tá a ti pa fúnra wa nígbà wà ń kéékèèké. Àbí kí n sọ pé èyí tí wọ́n ti pa fún wa nígbà tá a wà ní kékeré. Kí tiẹ̀ ni ti ń jà lọ́ gan-an? Kí ni Yorùbá ń pè lálọ́? Kí làwa gangan mọ̀ sálọ́? Ẹ máa bá ń ká lọ o. Àlọ́ jẹ́ oríṣi lítírésọ̀ alohùn Yorùbá kan tí a máa ń lò fún eré ìdárayá, ìgbádùn àti ìkọ́nilẹ́kọ̀ọ́. Oríṣi àlọ́ pàtàkì méjì ló wà. Èkíní, a ní àlọ́ àpamọ̀. Èkejì, a ní àlọ́ àpagbè. Kí ni ń jàlọ́ àpamọ̀? Àlọ́ àpamọ̀ ni bóyá bí àpẹẹrẹ kí n pé mò ń lọ, ó kọjú sọ́yọ́, mò ń bọ̀, ó kọjú sọ́yọ́, tá ń mọ̀ o. Tí àwọn tá ń pàlọ́ fún tí wọ́n ó sì dáhùn pé èmi mọ̀ o. Ẹni tí ó dáhùn nínú wọn yóò dáhùn bí ẹni mọ̀ pé ìlú ni o. Sọ́gbà àbí ọ̀gbà? Ọ̀gbà. À ń lọ, ó kọjú sọ́yọ́, à ń bọ̀, ó kọjú sọ́yọ́, ìlú ni. Àbí ká ní òrúkú tindí tindí, òrúkú tindì tindì, òrúkú bí igba ọmọ, gbogbo wọn ní àyà jẹ́. Tá ń mọ̀ o. Ẹni bá mọ̀ nínú ilé yóò sì dáhùn, yóò pé èmi mọ̀ o, ata ni o. Ṣé ẹ ti wá rí i pé Yorùbá dùn? Ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú àlọ́ apá kejì. Àlọ́ ẹlẹ́ẹ̀kejì la mọ̀ sí àlọ́ àpagbè tí wọ́n sì tún máa ń pè ní àlọ́ onítàn. Àlọ́ yìí jẹ́ ẹ̀kọ́ púpọ̀. Nígbà tá a wà ní kéékèèké, bẹ́ẹ̀ bá gbàgbé, bẹ́ẹ̀ bá rántí. Àlọ́ onítàn jẹ́ àlọ́ tó dá lórí ènìyàn, ẹranko, ọmọdé àti iwin tá a sì máa fi ìdí àbájọ kan múlẹ̀ láti lè kọ́ni lẹ́kọ̀ọ́ àti láti lè lani lọ́yẹ̀. Ńlàlọ́ ẹlẹ́ẹ̀kejì yẹn náà túmọ̀ sí alaalẹ́ làá sì máa ń pa á. Àsìkò tó perégedé láti máa parú àwọn àlọ́ báyìí ńlàlálẹ́ lásìkò ìgbà tá a bá ṣiṣẹ́ tán tá a jẹun tán kó tó di pọ́wọ́ lọ́rìí máa pa tẹ́sí ọ̀ máa pa ni wọ́n máa kó wá jọ. Bẹ́ẹ̀ bá gbàgbé, bẹ́ẹ̀ bá rántí dáadáa. Alẹ́ lẹ́yìn iṣẹ́ òòjọ́ ńlá máa ń pa àlọ́ ní ayé àtijọ́. Ìgbàgbọ́ àwọn bàbá wa sì ni pé ọ̀lẹ ènìyàn lẹni tí wọ́n bá ká tí ń pa àlọ́ lọ́sàn-án àbí làárọ̀, tí ń fi àárọ̀ àbọ̀sán tí fi ń pàlọ́. Ọ̀lẹ ènìyàn ńlá àwọn bàbá wa máa pè é. Àwọn ọmọdé a sì máa pàlọ́ láàrin ara wọn níbi tí wọ́n bá ti ń ṣe eré òṣùpá. Ó lè jẹ́ nídìí igi kan ní abúlé wọn ni wọ́n ti kóra wọn jọpọ̀ tí wọ́n sì ti máa pa àlọ́ fún wọn. Àbí bóyá ìyá àgbà kan àbí bàbá àgbà ni ló kó wọn jọ tó sì bẹ̀rẹ̀ sí ní pa àwọn àlọ́ lóníranran fún wọn. Bóyá wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ látorí àlọ́ àpamọ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n ó sún síwájú. Wọ́n tún lè ṣe pé ọ̀dà ẹ jẹ́ ká ṣàgbéyẹ̀wò àlọ́ àpagbè. Gẹ́gẹ́ bẹ́yìn náà sì ṣe mọ̀ wípé ní ayé àtijọ́ ọ̀pọ̀ àwọn ilé ni ló fi bẹ́ẹ̀ sún mọ́ra wọn tó jẹ́ pé kò sí èpò ní ayé ìgbà náà. Ó sì jẹ́ pé kò sí ayé pákánleke kankan bíi ti wù ọmọ. Kò sí pé márìndé òru láwọn àkókò ìgbà náà. Ṣùgbọ́n o lóde òní ilé ayé ti wá di iná ẹ̀lẹ́tíríkì tó jẹ́ pé ayé ìgbà náà àtùpà ńlá àwọn ọmọ náà ó gbé dání lọ sọ́dọ̀ ìyá àbí bàbá èyí tí máa ń pa àlọ́ àpamọ̀ fún wọn. Àmọ́ láyé òde òní ẹ̀wẹ̀wẹ̀, iná ẹ̀lẹ́tíríkì, iṣẹ́ ajé, ẹ̀kọ́ ìwé sì ti jẹ́ kí àwọn ènìyàn pọ̀ ní ìgboro ju abúlé lọ. Láti má jẹ́ pé à ń pa àwọn àlọ́ àpamọ̀ àbí àpagbè
fún ara wa. Bẹ́ẹ̀ sì ni rédíò àti tẹlifíṣàn ti gbajúgbajà débi pé gbogbo èyí sì fa ìdíyabá tí ó fi jẹ́ pé àwọn ọmọgun ò tiẹ̀ láǹfààní àti sọ pé bóyá a fẹ́ lọ rèé gbọ́ àlọ́ lọ́dọ̀ ìyá àgbà àbí bàbá àgbà mọ́. Ayé lọ à ń tọ́. Àwọn àǹfààní àlọ́ láyé àtijọ́ kò sí ẹni tí máa ń lu agogo fún àlọ́ bí ti wù ọmọ, àmọ́ àwọn ọmọ kéékèèké wọ́n tilẹ̀ mọ bàbá tàbí ìyá èyí tó máa ń pa àlọ́ àpamọ̀ àbí àpagbè fún wọn. Bí ojú ọjọ́ bá ti wá pòfírí, àwọn ọmọdé wọ̀nyí wọn ó kóra wọn jọ pọ̀ tí wọn ó sì bẹ̀rẹ̀ sí ní máa dárin pé ó dilé ìyá àbí bàbá tí máa ń pa àlọ́ fún wọn lásìkò ìgbà náà. Gẹ́gẹ́ bí mo ti sọ ṣáájú, ara àǹfààní àlọ́ ó ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọdé jí pépé. Ó jẹ́ ọ̀nà pàtàkì tá a fi ń kọ́ ọmọdé ní ìwà ọmọlúàbí. Ó ń jẹ́ kí àwọn ọmọdé máa fi ìdí mọ́lé. Ó ń jẹ́ kí àwọn ọmọdé kí wọ́n máa fi ìdí mọ́lé dípò kí wọ́n máa rin àárín ìlú lálaalẹ́. Ó máa ń tan ìmọ́lẹ̀ sí oríṣiríṣi ìwà àrékérekè tí àwọn orogún máa ń hù sí ara wọn. Ó jẹ́ kí ìbáṣepọ̀ tí ó dára wà láàárín àwọn ọmọdé. Ó jẹ́ kọ́mọdé mọ̀ nípa àyíká tó bá gbé. Ó jẹ́ ọ̀nà ìdárayá fún àwọn ọmọdé. Ìtumọ̀ àlọ́ rèé o. Àmọ́ ká tó tẹ̀síwájú, kó tó di pé a máa mú àwọn àlọ́ wa lọ́kan ọ̀jọ̀kan, ẹ jẹ́ á rí i dájú pa tẹ̀lé ojú òpó yìí o. Ẹ subscribe, ẹ follow rẹ̀, ẹ share ètò yìí kẹ́ ẹ sì bẹ̀rẹ̀ sí ní máa fọ́n. Èmi ti yín tòótọ́, Káyọ̀dé ọmọ Àjàó ló kọ mi. Ọmọ Ògbómọ̀ṣọ́ ajílétí àyàkókò nàkí ajímú tábà lóògùn gbòmí kò gbọ́ ọmọ àfògbólajà. Àìsàn ni mí jagunjọ bí ọmọ alákàtàkù ẹ̀rẹ̀ sọ̀hún kè tán. Ògbórí ẹlẹ́mọ̀sọ́bọ̀ ogun ọmọ ajílétí wájú ẹ̀kẹ́ lógun. Ọmọ ọlọ́run ògbẹ́kúnni wá ìyá ńlá wọ lọ́jọ́ ọkà tó dùn yùngbàyùngbà. Ẹ kú àkókò yìí o, mo mà rí yín náà o. Títí ìgbà míì tá láǹfààní àtijọ́ pàdé pọ̀ tí wọ́n mú àkọ́tún àlọ́ ìwá. Á mú odidi àlọ́ yìí, á mú wá fúnra wa. Ogún ni mo ṣèlérí pé wọ́n kọ́kọ́ mú wá fún wa nínú àwọn àlọ́ àpamọ̀. Yín mú ogún fún wa lẹ́yìn fọ́nrán ilé. Ẹ gbìyànjú àti máa retí rẹ̀. Ẹ jẹ́ ń rí wa lábala àríwísí. Àwọn ìtẹ́yìn náà bá ti ń rántí, ẹ bá ń fi sábàá bí àríwísí. Kò ní bàjẹ́ o lágbára Ṣèdùmàrè. Àgbà wá búra béwì òṣìọ́rí. Ìbà ẹ̀yin àgbà tẹ́ ẹ dàgbà, nínú àgbà tẹ́ ẹ kágbà dà, ọ̀rọ̀ ẹ̀yin àgbà lẹ́ni bá fẹ́ dàgbà. Kábọ̀ ọ̀wọ̀ fàgbà tó rẹ́ni lásọ bí àgbà kò lè lákìsà bí àgbà, àmọ́ èmi ò ní gbà. Fàgbà lágbà òní láńgbáláńgbá tó fẹ́ gbà mí láyà níta gbangba. Àgbà wá búra wò léwé ò ṣe é rí. Hello, my people. Namibe Aroyoba. If you never subscribe to my YouTube channel, Agbawabura Biewoseri, you are wrong. Make you go there now and subscribe. Thank you.